kí ni gómìnà rí lọ́bẹ̀ tí wọ́n fi wá aru ọwọ́ lórí pé à ń yan àwọn ọba bó ṣe wù wọ́n. ẹjọ́ òun kò tẹ́ wa lọ́rùn kì í ṣe pé láti tako ẹni tí wọ́n ẹjọ́ rẹ̀ jàre bí kò ṣe pé ń tá a rí tá a sì fura sí. sàkátà pàrà ààrẹ agbáṣàgà àkekàgà lójú ọlọ́rọ̀ má jàyà lólo. kábíyèsí rẹ̀ Èdùmàrè ẹ má tí ì fòrún ẹ̀fọ́ jẹ̀kọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò tẹ̀ ń gbọ̀hún gómìnà ńlá bá sọ̀rọ̀ ẹ mọ̀ yí pé àwọn àgbà ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni àwọn aráàlú ló wá ń bá wa lọ́tùn ló ń bá wa lọ́sì lórí ètò sàkátà pàrà bẹ́ẹ̀ sì ti mọ̀ yí pé àṣà àtìṣe Yorùbá a ò fẹ́ kó mẹ́rí àwọn èèyàn tí wọ́n sì ń wà ìbàjẹ́ láwùjọ àwa máa wọ́wọ́ ẹ̀ bolẹ̀ ni àwa ń fẹ̀tọ́ ọmọnìyàn dùn yàn àwa ò fẹ́ o ìrẹ́jẹ àwa ò fẹ́ akọ̀ lórí ètò sàkátà pàrà ààrẹ agbáṣàgà ló kọ tẹ́mi jẹ́ o. sàkátà pàrà ààrẹ agbáṣàgà àkekàgà lójú ọlọ́rọ̀ má jàyà lólo. akẹ́kàkà lójú ọlọ́rọ̀ rẹ̀ wọ́n jẹyà lólo bọ́lọ́rọ̀ bá gbọ́ wọ́n kìlọ̀ lọ́rọ̀ ó ṣe àwọ̀ òwìkòǹkò lójú ọlọ́rọ̀ a ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò alágbára pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Olómi tìlú Olómi kí ni gómìnà rí lọ́bẹ̀ tí wọ́n fi wá aru ọwọ́ lórí pé à ń yan àwọn ọba bó ṣe wù wọ́n à ń yọ ọba nípò bí ẹ ń yọ jìgá àwọn ọmọ onílẹ̀ wọ́n ní wọn ò rọ́ba jẹ mọ́ ọ́n di sóòróyè àwọn àjòjì gòdògbò ní wọ́n ń jọba lórí ilẹ̀ onílẹ̀ ó ṣe wá jẹ́ ó ṣe wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ò ní ya agbẹ́jọ́ ẹnìkan dá o ká mọ̀ di àgbà òṣìkà a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Olómi tìlú Olómi Ọlálékan Sùláìmánù ọyá bá ń pa kámẹ́rà já lọ gbọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú gómìnà Olómi ti ìlú Olómi ọyá o ẹ bá ń bá mi ká lọ. sàkátà pàrà ààrẹ agbáṣàgà àkekàgà lójú ọlọ́rọ̀ má jàyà lólo. Your Excellency gómìnà lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba dé yìí màá ní kẹ́ ẹ rọra fẹ̀sọ̀ ṣe o nínú àwọn ọ̀rọ̀ míì tá a tún gbọ́ òun ni pé ní ìlú Odídẹrẹ́ wọ́n ní agbègbè kan bẹ́ẹ̀ tẹ́ ń pè ní agbègbè olówó wọ́n lẹ ẹliféètì baálẹ̀ náà sí ipò ọba wọ́n ní baálẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló sì ń bẹ níbẹ̀ ẹnìkan lẹ ẹliféètì sí ipò ọba wọ́n ní ìyẹn ò wá dùn àwọn tó bí ó ṣe wípé ọba aládé nílùú Odídẹrẹ́ kò mọ̀ sí ìgbésẹ̀ tẹ́ gbé yìí Excellency eléyìí mà kù díẹ̀ káàtó àwọn aráàlú mẹ́jọ yín wá o lórí ètò sàkátà pàrà bó ló ṣe jẹ́ Paramount King ní ẹnu oníkan láti gbọ́pọ̀ ọ̀hún. ṣé ẹ rí nígbà míì tí èèyàn bá yẹ kó sá kòkó tí ń lọ lè sá èlùbọ́ ó ṣeé ṣe kó mọ̀ padà rí kòkó tà káwọn olè ti kó kòkó ẹ lọ. ẹ ṣáwù. wọ́n sì ní àlejò tó fòru wọ̀lú tí wọ́n á náwó sójú sàárè bàbá afọ́jú á jẹ́ wípé ó ti lọ́wọ́ ọmọ ńlẹ́ nú ni. àwọn agbègbè tẹ́ ń sọ yìí púpọ̀ nínú nǹkan kọ́ ni gómìnà ọmọ ṣùgbọ́n èyí tí gómìnà bá ti gbọ́ náà ni ó ṣiṣẹ́ lé lórí gẹ́gẹ́ bí gómìnà rẹ̀ bó tilẹ̀ ká yan èèyàn ní olórí nílùú kan gẹ́gẹ́ bí ọba aládé gbogbo wa la ní láti bọ̀wọ̀ orí adé ṣùgbọ́n bí orí adé tí wọ́n bá ń bọ̀wọ̀ rẹ̀ ó yẹ kí orí adé náà kó lè máa bọ̀wọ̀ ìjọba. kó bọ̀wọ̀ òfin. kó bọ̀wọ̀ òfin ìdí abá ni wípé bí ajá bá ń sábà ẹkùn kẹ́kùn náà ó máa sábà ajá mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ torí aláwìròkù àti aláwìrodò kò tẹ́ dọ́gbọ́n sí a rí pé ẹni náà yan yọ bí olótìtọ́ tí ò ní fi èké pa á jò la ṣe fi sípò náà ṣíṣe dáadáa rẹ̀ bọ̀ látẹ̀yìnwá ńlọ́jẹ́ káyàn. sàkátà pàrà ààrẹ agbáṣàgà àkekàgà.